Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Laide Bakare, ọ̀rẹ́ tèmi ẹ̀ láhẹ́lẹ́, kò bínú lọ. Ṣáàkìrà tó wà bọ́. Alájà tí ò kọ́ mọ̀. Alájà dóró mẹ́ta tó dé, dóró mẹ́ta tó dé. Sọ pé Allahumma ami, Allahumma ami, Allahumma ami, Allahumma ami. Ẹni tí tiẹ̀ ti gbóná, onígbọ̀nà máa ti wá. Allahumma ami. Laide Bakare, ojú mo dúpẹ́ rẹ̀ tèmi ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ tipátipá. Laide ló ní dòmí Bisola tó ń jẹ́ gbogbogbò. Amẹ́ríkà connection, bàbá bí mo ṣe wí. Oya Laide gba ọmọ mi dákẹ́. Wọ́n mú mi jáde. Ó mọ̀ bó ṣe ń lọ. Ṣé wà lọ́rùn ni? Ṣàdéwọ́ fọ́. Ọmọ olókùn là ń kọrin fún lọ́wọ́ báyìí. Laide bébí máa gbọ́ bí mo ṣe wí, èèyàn tèmi Bisola láti ẹbí ẹ̀gbọ́n rẹ̀ ní. Laide tí mo bá ròde, gángan. Màmá sinmi ò ṣe mo dúpẹ́, o ò ní fojú sunkún ọmọ láyé. Ẹni tí tiẹ̀ ti gbé náà, onígbọ̀nà máa ti wá. Laide bébí máa gbọ́ bí mo ṣe wí, ìyá tèmi Bisola láti ẹbí ẹ̀gbọ́n rẹ̀ ní. Laide tí mo bá ròde, gángan. Màmá sinmi ò ṣe mo dúpẹ́, o ò ní fojú sunkún ọmọ láyé. Wọ́n fi àṣìlẹ̀ ní bàbá ìṣẹ̀lẹ̀ báyọ̀ wá international music, báyọ̀ wá entertainment, báyọ̀ wá music, báyọ̀ wá promotion, báyọ̀ wá entertainment, báyọ̀ wá everything. Ẹ bá mi fún báyọ̀ wá music club ní àtẹ̀wọ́ tó nílẹ̀ bàbá ìṣẹ̀lẹ̀. Most welcome. I'm the one of our foremost director, producer director, and he is also a great actor. I recognize you, my brother. I'm the most welcome. Once again, Alhaji, I also recognize you. Of course, follow us. I recognize you once again. It's also in our midst. I appreciate you, welcome you. Thank you once again. I recognize you, welcome you. Yes. Thank you for the friends here. Anything man could go through that way. Any
Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here, everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.